Ẹ kú dédé ìwòyí, òní lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 27 oṣù kejì ọdún 2024. Ẹ jẹ́ ká tún jọ gbọ́ àwọn ìròyìn tó jáde lónìí láti inú ìwé ìròyìn The Matrix. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lórí ìwọ́de tó fẹ́ wáyé jákèjádò orílẹ̀-èdè yìí, ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ o. Lábẹ́ rẹ̀, ó pàṣẹ pé káwọn olùwọ́de ọ̀hún fi ìwé bí ètò ìwọ́de wọn ṣe fẹ́ lọ ṣọwọ́ sóhun. Ìwọ ló fa ìwọ́de tó fẹ́ wáyé yìí. Délé Mọ̀mọ́dù ló dá Tinubu lẹ́bi bẹ́ẹ̀. Àwọn kan láti ilẹ̀ òkèèrè ló ṣagbátẹrù ìwọ́de tó fẹ́ bẹ̀rẹ̀ nínú oṣù kẹjọ. Ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ló sọ bẹ́ẹ̀. Ẹ mú ètò ààbò àwọn olùwọ́de lọ́kùnkúndùn. Agbẹjọ́rò EndSARS ló ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ bẹ́ẹ̀. Kamala Harris jẹ́ àwòrán obìnrin àkọ́kọ́ tó ní gbogbo ohun tó yẹ láti di ààrẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà lábẹ́ rẹ̀. Lẹ́yìn tí Obama ti buwọ́lu Kamala Harris, àwọn obìnrin aláwọ̀ funfun ṣe àkójọpọ̀ owó tó tó mílíọ̀nù $2 níbi ìpàdé wọn lórí Zoom láti fi gbárùkù tì í. Ó ń léwájú Trump nínú ìdìbò tuntun lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Mílíọ̀nù $150 ní báǹkì àgbà lórílẹ̀‐èdè yìí ti dá fún àwọn ilé ìfowópamọ́ 29 láàrin ọjọ́ méjì péré. Orílẹ̀-èdè Nàìjíríà ti darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè yòókù lágbàáyé láti kojú ìjà sí ọ̀wọ́n gógó oúnjẹ àti àìróúnjẹ tó ṣara lóore jẹ. Ààrẹ Tinubu ti buwọ́lu ìdásílẹ̀ ẹ̀ka kan fún àgbékalẹ̀ ìdókòwò ètò ìlera. Ilé-ẹjọ́ ti pa á láṣẹ fún ẹgbẹ́ òṣèlú PDP pé kò gbọdọ̀ ṣe ìpàdé gbogbogbò rẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú APC lápá gúúsù ìpínlẹ̀ Borno ti pè fún kí wọ́n dá Ali Ndume padà gẹ́gẹ́ bí chief whip ilé ìgbìmọ̀ aṣòfin. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ti fìwé pe ọ̀gá àgbà àjọ EFCC. Ọjọ́ 4 péré ni wọ́n fún un láti dáhùn sí ìpè náà. Ẹ darapọ̀ kẹ́ẹ̀sì tẹ̀lé ìkànnì The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.